ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Àwa lè torí pé bóyá wọ́n fẹ́ mú wa ká má sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ lórí election 2023. Ọmọ kọ Yorùbá ni mí, mo lè sọ̀rọ̀. Ká dìbò fún yàn kan, ká dìbò fún Ìgbò, dìbò fún Yorùbá, dìbò fún Haúsá. Mi ò rò pé aburú wà nínú kéèyàn ṣe nǹkan tó bá wá látọkàn ẹ̀. Ṣùgbọ́n bàbá Aṣíwájú Tinubu tó bá fẹ́ ká dìbò fún àwọn. Ṣé rí kó tó di pé wọ́n lọ London tí wọ́n lọ yẹn. Ọ̀rọ̀ máa jábọ́ ẹ bá mi ta ṣe bẹ́ẹ̀ wà ẹ ta ṣé ẹ ní gàrí lẹ́bù. Nígbà tí àwọn mọ̀ pé wọ́n ẹni àní mò ń bọ̀ irọ́ ọmọlẹ́pàá ìwọ náà bá mi ta ẹ̀pà ti dáńkọ́ àsìbẹ̀ ẹ má fi gàrí yẹn sí o, alẹ́ mo sì máa mú un, alẹ́ máa fi sẹ́wà ẹ̀. Ó ti yẹn mo ní ẹlẹ́rìí tẹ́ bá mọ̀ mo ń ṣe program kan lọ́wọ́ lọ́jọ́ kan wọ́n ń pe program yẹn ní níwòyí ìgbà yẹn ní Sweet FM every Monday ní láago 9 sí 10 alẹ́ òní mo gba news Alákìjà wà ń bẹ̀ ẹ bèrè lọ́wọ́ Alákìjà dádì wa ni wọ́n ìgbà tí wọ́n máa dé láti UK yẹn ṣé ẹ mọ̀ pé mò ń bọ̀ ẹ má ẹ̀ kó ẹ bá mi fẹ́ pa yẹn ok so ọjọ́ tó fẹ́ lọ sí UK yẹn lẹ́yìn tí ẹ mọ̀ pé dádì wa nìyí Yorùbá ní ẹ̀yin ló yẹ ká tẹ̀lé lóòótọ́ èmi ò condemn gbogbo àwọn tí wọ́n ń campaign fún wọn but ohun tèmi ń sọ gangan tó jẹ́ point mi ni pé ẹ̀bà yẹn ti gan mi lè jẹ̀bà yẹn mọ́ ó ti tutù ohun tí mo fẹ́ sọ ni pé ẹ̀dùnà kí ló dé tí ẹ lè jẹ́ kí Buhari máa ṣèjọba lọ kí náà fi ṣe yín ṣé ìlú ò dáa tó àsìkò wọn ò tù mí lára tó you dey use your function ìlú ò dáa tó Nàìjíríà ò fáyín tó báyìí. ó sì rí. abeg pa kámẹ́rà